a dẹ̀ sọ fún àwọn dáàdì wa wípé kọ́wọn náà kán dúró sójú kan torí ṣe rí àrùn jẹjẹrẹ yìí náà èèyàn lè kó látọ̀dọ̀ ọkùnrin ìbálòpọ̀ tọkùnrin ń lọ káàkiri tó bá ti kó àrùn sexually transmitted diseases wọ́n lè kó ran obìnrin yẹn ìyẹn ó máa tún jẹ́ kí obìnrin yẹn náà kó ní jẹjẹrẹ ojú ara so a bẹ̀ wọ́n pé kán máa fi àwọn obìnrin wa sílẹ̀ láti máa lọ ṣe àyẹ̀wò tí ìsòjọ́fẹ́ ni kán rìlíìsì wọn kán lọ máa ṣe àyẹ̀wò fojú ara wọn. èmi ni ìyáàfin Olúwakẹ́mi Ọlátúndùn Balógun chairman Family Health Initiative Ogun State àwọn tó ń ṣagbátẹrù lórí cervical screening for cancer nínú àwọn obìnrin nípínlẹ̀ Ògùn. A gbọ́ nípa ìpéjọpọ̀ fún àwọn obìnrin àgàgà èyí tó ní ṣe pẹ̀lú yíyẹ̀ wọ́n wò láti lè dènà jẹjẹrẹ ojú ilé ọmọ. Kí ni ẹ lè sọ? Èyí tí ó wáyé ní Ọdẹ́dá, kí lẹ lè sọ nípa ilé? Èyí tí ó wáyé lọ́dẹ́dá lénìí inú wa dùn. A ti ṣe irú àyẹ̀wò yẹn fún wọn ní Adó-Odò Ọ̀tà ní Sátidé tó kọjá. Àwa ní ká tún wá ṣe ní Ọdẹ́dá lénìí. Àwọn obìnrin díẹ̀díẹ̀ kan ti wọlé wá, wọ́n ti wá ṣàyẹ̀wò ojú ara wọn fún jẹjẹrẹ ojú ara. A dẹ̀ tún yìí ń retí àwọn àlejò míì tí wọ́n máa wá. Bí irú chairman local government, ó promise wa wípé òun máa kó àwọn èèyàn wá fún wa. Ó dẹ̀ tún yìí pè wá láàárọ̀ wípé àwọn èèyàn yẹn ń bọ̀ torí ẹ̀ a yìí ń dúró dé àwọn èèyàn tán máa wá ṣe àyẹ̀wò ojú ara wọn fún jẹjẹrẹ ojú ara. Tá bá ń sọ̀rọ̀ nípa jẹjẹrẹ ojú ara yìí, kí ni ó ṣeé ṣe kí àwọn obìnrin máa ṣe àkíyèsí láti lè mọ̀ wípé ó yẹ kí wọ́n wá ṣe àyẹ̀wò yìí? Àwọn nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n lè máa ṣe àkíyèsí ni pé ṣe mọ̀ pé nǹkan máa ń jáde lójú àwọn obìnrin, ìmíì máa funfun, ìmíì ò ní funfun, ìmíì máa dàbí mílìkì, ìmíì ò ní rùn, ìmíì máa rùn. Èyí tó bá rùn yẹn gangan ló ṣe yẹ kán wá ṣe àyẹ̀wò fún ojú ara wọn àti wípé tán bá ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tọkùnrin bá ti wà nínú wọn ó máa dùn wọ́n, bọ́kùnrin bá ṣe ń ṣe fún wọn ló máa dùn wọ́n. So kán tètè wá kán wá ṣe àyẹ̀wò. Àwọn gan fúnra wọn wọ́n máa ní àkíyèsí wípé ojú ara wọn ó gbóná àbí pé ó wúwo tó yẹ kán wá ṣàyẹ̀wò yẹn. Bí èèlò ni ẹ fẹ́ kí wọ́n máa mú dání nígbà yòówù tó bá fẹ́ ṣe àyẹ̀wò àti wípé ṣé Ọdẹ́dá nìkan ni wọ́n ti lè rí àyẹ̀wò yìí ṣe? Ìbéèrè méje ni mà. Kì í ṣe Ọdẹ́dá nìkan náà ti lè rí àyẹ̀wò yìí ṣe. Ọdẹ́dá local government PHC wọ́n ń ṣe níbẹ̀, wọ́n ń ṣe ní General Hospital Ọdẹ́dá, wọ́n ń ṣe l'Adó-Odò Ọ̀tà, Ẹ̀gùsì àti Ìjú Health Center ni wọ́n ti ń ṣe àyẹ̀wò yẹn. Ìjọba ò sọ pé kán gbowó o, ìjọba ò ní kí wọ́n gbowó, ọ̀fẹ́ ni àyẹ̀wò ojú ara, ìjọba ò ní kí wọ́n gbowó, ọ̀fẹ́ ni wọ́n ń ṣe nítorí àwọn èèyàn kan láti Àbújá ló kó gbogbo kinní yẹn wá fún wa ní Ogun State tán fi ta wá lọ́rẹ pé kán máa fi ṣe àyẹ̀wò ojú ara fáwọn obìnrin. Ẹ jẹ́ ká mọ orúkọ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí fún wa. Tí ẹ bá rántí báyìí tí ẹ bá rántí ẹ jẹ́ á tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí wo sí ọjọ́ orí wo ni àwọn ọmọ obìnrin tí wọ́n ti gbọ́dọ̀ ṣe àyẹ̀wò tá à ń sọ nípa ẹ̀. Àwọn ọmọbìnrin tó lè bẹ̀rẹ̀ sí ojú ara wọn yìí láti 14 years títí dé 49 years wọ́n lè bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò yẹn. Ojú ara lè tó jẹ́ pé ọ̀fẹ́ ni bí ẹ ṣe sọ. Ní Ogun State yóò lé ní ọ̀fẹ́ ni. Ó yá, àwọn wo lẹ rò pé ẹ fẹ́ ṣe ìdúpẹ́ pọ̀ fún àǹfààní tí wọ́n fún wa ní ìpínlẹ̀ Ògùn yìí? A dúpẹ́ gan-an lọ́wọ́ Federal Government of Nigeria fún akitiyan tí wọ́n ṣe láti ra ohun èlò tí wọ́n fi ń ṣàyẹ̀wò yẹn tán fi fún wa ní Ogun State. Àwọn ẹgbẹ́ kan náà ṣe agbátẹrù láti kó àwọn nǹkan yẹn wá fún wa lórí Ogun State. A dẹ̀ dúpẹ́ gidigidi lọ́wọ́ Commissioner for Health wa Dr. Tomi Koka, obìnrin alápọ̀nlé, obìnrin olórí pípé, obìnrin tó ń fẹ́ ìwòsàn fún tọmọdé tàgbà, ọkùnrin àtobìnrin nípínlẹ̀ Ògùn. A dúpẹ́ gan-an lọ́wọ́ ẹ̀. A tún dúpẹ́ lọ́wọ́ Executive Secretary Primary Health Care Board Dr. Elijah Ogunṣọlá fún akitiyan wọn náà tán rí wípé gbogbo iṣẹ́ yìí ó gbọ́dọ̀ lọ déédéé. A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Pathfinder International, àwọn sponsors Family Health Initiative fún akitiyan wọn lórí ọ̀rọ̀ cervical cancer screening tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kó tó rí i pé wọ́n lọ síbi ọ̀rọ̀ àmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn obìnrin àgàgà pàápàá àwọn baálé wa láti lè yọ̀ǹda wa láti wá ṣe àwọn àyẹ̀wò tá à ń sọ torí nígbà míì àwa kan wà tó jẹ́ pé tí dáàdọ̀ ọ̀bá ti sọ pé ká lọ a lè má wá o. Ká tó lọ síbi ọ̀rọ̀ àmọ̀ràn yẹn jẹ́ ká kọ́kọ́ wò ó ní díẹ̀
obìnrin tí ó bá ní ìpèníjà yìí lè tó jẹ́ jẹjẹrẹ ojú ilé ara àbí tọmọ yìí, kí ni àwọn ohun tó lè ṣe ìdènà fún pé òkè téèyàn bá ní nǹkan báyìí báyìí ó máa ṣe ìdènà fún, ṣé ó wà bí torí pé ó kàn máa dùn lásán ni? kì í ṣe pé kò máa dùn lásán, ṣe rí jẹjẹrẹ yẹn bíi wípé nǹkan ó ń dàgbà, ó ń grow ni, ó máa fẹ̀ sí ni, ó máa fẹ̀ sí ni, ó máa fẹ̀ sí débi pé ó máa dí ojú ara ọmọ, ó dẹ̀ tún lè lọ dí ẹnu ọ̀nà ilé ọmọ, ó dẹ̀ lè já síkú fún obìnrin náà. Ó yá, ẹ bá wa gbà àwọn dáàdì wa tó láǹfààní láti máa wò wá lámọ̀ràn láti lè jẹ́ kí wọ́n jẹ́ agbátẹrù fún ìyàwó wọn nínú ilé láti wá ṣe àyẹ̀wò yìí. A bẹ̀ àwọn dádì wa nílé wípé kán jọ̀ọ́ kọ́wọn obìnrin wa kán máa jáde láti wá ṣe àyẹ̀wò yìí fún àǹfààní ti obìnrin yẹn àti fún àǹfààní tara wọn. A dẹ̀ sọ fún àwọn dádì wa wípé kọ́wọn náà kán dúró sójú kan, torí ṣe rí àrùn jẹjẹrẹ yìí náà èèyàn lè kó látọ̀dọ̀ ọkùnrin, ìbálòpọ̀ tọkùnrin ń lọ káàkiri tó bá ti kó àrùn sexually transmitted diseases wọ́n lè kó ran obìnrin yẹn, ìyẹn ó máa tún jẹ́ kí obìnrin yẹn náà kó ní jẹjẹrẹ ojú ara. So a bẹ̀ wọ́n pé kán jọ̀ọ́ kán máa fi àwọn obìnrin wa sílẹ̀ láti máa lọ ṣe àyẹ̀wò tí ìsọjọ́fẹ́ ni, kán jọ̀ọ́ kán rìlíìsì wọn kán lọ máa ṣe àyẹ̀wò fojú ara wọn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí àti ipò tẹ́ ẹ dì mú? Èmi ni ìyáàfin Balógun Olúwakẹ́mi Ọlátúndùn, Chairman Family Health Initiative Ogun. At that point, òun ni ó ṣe jẹ́ wípé a máa ń ṣe screening fún àwọn èèyàn, especially àwọn èèyàn tá a ti mọ̀ pé wọ́n máa ti ní sexual intercourse bíi married women or àwọn obìnrin tí ó ti dàgbà tí wọ́n ti lè bímọ, that's women of childbearing age. So irú àwọn yẹn ní ìsìn ká tó lè fún wọn ní HPV vaccination yẹn, a máa kọ́kọ́ wo ara wọn bóyá wọ́n ní àrùn yẹn àbí wọn ò ní àrùn yẹn. Ṣó ti yé yín? Torí vaccination yìí ó wà life attenuated, meaning pé kó má lọ bù sí ìtó ti wà lára èèyàn already ló ṣe ń kọ́kọ́ wò bóyá kí làwọn lè ṣe sí. So tí ò bá sí lára yín yẹn ní ìsìn ló lè wá fún yín ní HPV vaccination yẹn. So kọ́ bá lè check bóyá ó wà lára èèyàn àbí kò wà lára èèyàn, òun ni cervical screening tó ń ṣe yẹn. Screening yẹn dẹ̀ ni wípé ó máa irú test ni quick test, ọkọ̀ máa fi nǹkan bíi káṣáni bíi cotton bud, ẹwà bíi cotton bud, kì í ṣe cotton bud bọ̀ bó ṣe rí nìyẹn, ọkọ̀ máa fi sí ojú ara, wọ́n máa fi swipe ẹ̀, ó dẹ̀ máa test bóyá kí àrùn yẹn ti débẹ̀ àbí kò tí ì débẹ̀. Òun ni screening tá a ṣe yẹn kí àwọn èèyàn tó lè women of childbearing age kó tó lè gba vaccine yẹn. And the vaccine ó jẹ́ pé ó máa ń ṣiṣẹ́ dáadáa, although nítorí ibi tá a bára wa yìí ní Nàìjíríà tó yẹ pé téèyàn bá fẹ́ gba vaccine àbí tọ́mọ bá fẹ́ gba vaccine máa ní pé kó má lọ di nǹkan míì sára èèyàn, kó má lọ bú sí ara èèyàn, lè sọ pé torí pé ọmọ òun gba vaccine ní ìjọ́ kìíní àná lára ẹ̀ ṣe ń gbóná lónìí. Although àwọn vaccine máa ń ní side effect ṣá, but kì í ṣe torí side effect yẹn minimal ni, fúngbà díẹ̀ ó máa resolve fún rẹ̀ kí n tẹ̀ ṣe nǹkan téèyàn lè lo nǹkan at most téèyàn bá tẹ̀ gba àwọn vaccine kan wá ní pé tó bá ti lo paracetamol ó máa resolve. Ṣé yé yín? So torí àwọn misconceptions yìí làwọn èèyàn ṣe máa ń fẹ́ gba àwọn vaccine yìí, ó fi ń help wa ni, kì í ṣe pé ó ń ṣe ó ń dínà ó ń ba nǹkan jẹ́ lára wa, ó fi ń help wa. Torí tí àrùn cervical cancer yìí bá ṣẹlẹ̀ nísìn kò ní cure o, treatment and management nìkan ṣo ló ní, and it is lifelong. Owó tó máa gbà téèyàn máa fi manage ẹ̀ ó máa pọ̀ ju iye téèyàn máa fi gba vaccine gan lọ. Ṣó yé yín? And this cervical cancer ó wà prevalent ní Africa, in Nigeria to be specific. Ó wà very very prevalent in this side of this world tábára wa yìí. Àwọn wò pé kí ló tó ṣe yẹ pé solution wà tí kìíní ìdẹ̀ ṣe ń persist. So òun la ṣe wá bá yín sọ̀rọ̀ vaccination yìí kí a gbà sára, torí although àwọn olóyìnbó ti sọ wípé vaccination yìí o kéèyàn tó rí manifestation ẹ̀ ó máa ń pẹ́, torí àrùn yẹn ó lè dúró bí 15 years lára yín, lára ẹni tó ní, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ o, but after that 15 years ó lè wá bẹ̀rẹ̀ sí ní máa di cancer mọ́yàn lọ́wọ́. So the vaccine can stay in isolate for a long time before it starts developing itself. So it is best for us to catch the vaccine
at the early stage tí kò tí ì gbàgbára dáadáa sára ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn so ìdí tí a ṣe mú program yìí wá nìyẹn and torí pé mo sọ pé ó máa ń lò some years ẹ mọ̀ pé ara oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni some persons mo ti ní patient kan ní ibi iṣẹ́ tó yẹ pé ọmọ yẹn 21 years old ni ó dẹ̀ ní àrùn cervical cancer yìí now well imagine tó bá yẹ pé ó ti gba HPV vaccination yẹn nígbà tó ṣì wà ní 9 to 14 age tí WHO recommend ṣé tó bá ti wá into sexual tó ti wà sexually active ṣó máa ní lè gba àrùn HPV yẹn sára ṣé kì í ṣe ẹ mọ̀ pé téèyàn bá ti lo 10 years 15 years wọ́n máa ní pé kí n tó dé 40 kí n tó dé 50 mo ń try láti jẹ́ kẹ́ mọ̀ pé ó lè occur at a very early stage too which is why WHO ti wá ní pé okay àwọn ọmọ tó bá ti ń pé Nàìjíríà dẹ̀ ti effect ẹ̀ pé àwọn ọmọ tó bá ti ń pé 9 to 14 years old o kọ́ lọ máa gbà for free ní primary health centers ṣó ti yẹ yín so tẹ́ bá mọ ọmọ tẹ́ bá ní ọmọ àbí ọmọ family or anybody tẹ́ bá ní ó máa pè yín kọ́ gba àrùn HPV yẹn so that in the next 20-30 years àní máa gbọ́ anything about in fact in the next 5 years àní máa gbọ́ nǹkan about cervical cancer àti mú yẹn kúrò nínú gbogbo àrùn cancer nìyẹn ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so ìdí tó ṣe jẹ́ pé àrùn cervical cancer yìí ó máa ń ká àwọn health professional lára torí pé eléyìí tá ti wá rí ojútùú ẹ̀ kí ló dé tó ṣe jẹ́ pé àwọn èèyàn ò fẹ́ wá gba nǹkan tó lè ṣe tó fi máa prevent ẹ̀ so ní ọwọ́ tí mo wà yìí mo fi ń urge yín pé tẹ́ bá ní anybody ọmọdé o bá tiẹ̀ jágbà ni àgbàlagbà báyìí ó lè lọ ṣe screening kó tó gba vaccination wọn so at any age tẹ́ bá ní ẹ kó lọ sí nearest primary health care center yín o àbí state hospital pé nǹkan báyìí lẹ́yìn fẹ́ ṣe tẹ́ kí n máa fi protect ara yín àti ara àwọn ọmọ yín àti the whole environment imagine tó bá yẹ pé wọ́n bá sọ pé kò sí cervical cancer mọ́ láyé yìí nǹkan tí wọ́n try láti jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ṣó yẹ yín so tó bá ti mú cervical cancer yẹn kúrò nínú gbogbo àrùn ẹ pé ìyẹn náà is a great percentage for now sef cervical cancer is like the first leading cause of death from cancer in Nigeria and that is something that there is a solution to ṣó yẹ kó wà ní number 4 kò yẹ kó wà bẹ́ẹ̀ náà kò yẹ kó tiẹ̀ wà nínú nọ́mbà kankan rárá. bàbá falẹ̀ mọ́ láti ṣe screening ká dẹ̀ gba abẹ́rẹ́ fún àwọn ọmọ tí wọn ò tí máa ní ìbálòpọ̀ tó tá bá ní àwọn tó lé ọdún 9 sí ọdún 14 ẹ jẹ́ ká mú wọn wá sí ẹsẹ̀ ọdún tó bá ti jù bẹ́ẹ̀ lọ. ìjọba jù bẹ́ẹ̀ lọ. wọ́n á ṣe screening. wọ́n á ṣe screening tí wọ́n bá ti láàrùn yẹn lára wọ́n á fún wọn lábẹ́rẹ́ tó bá dẹ̀ láàrùn yẹn lára wọ́n á ṣe treat ẹ̀. ṣé láti ọ̀la lọ àbí. yes bẹ́ẹ̀ ni láti ọ̀la lọ. ìgbàkigbà ṣe wá sọ́dọ̀ wọn nígbà ìgbàkigbà ẹ bá fọ́tò wọn nígbà máa ń ṣe ìtọ́rẹ̀ láti wọ pé ibi tó bá tí ò jìnnà síbi tẹ̀ ń gbé ẹsẹ̀ ìta wà ń bẹ̀ wọ́n lè gbà. so ọ̀rọ̀ tí àwọn nọ́ọ̀sì wa bá wọn ní káàdì kan wà tí wọ́n máa fún un. wọ́n máa kọ̀ fífọ́ pé ẹni yìí ti gba vaccine yìí o. so ìgbàkigbà yìí náà mọ̀ pé ẹ ti gbà. bẹ́ẹ̀ lè dọ́jọ́ iwájú náà táwọn ọmọ yẹn bá fẹ́ lọ sí ìlú òkèèrè wọ́n máa bẹ̀rẹ̀ àwọn káàdì ṣé ó ti gba abẹ́rẹ́ báyìí. ẹ ṣe ọmọ ọdún mẹ́sàn-án máa fún ní pink card ọmọ ọdún mẹ́sàn-án tó bá ti àgbà máa fún pink card. agbélọ sùn gbà yẹn agbélọ sùn káàkiri àwọn òbínú gbàǹgbà yẹn lọ́jọ́ kọ́ ọmọ wọn gbà so n sìn agbélọ ní pink card yẹn ọmọdé bá ti gbà máa ní pink card yẹn kó fáìlẹ̀ ara property ẹ̀ ni ó lè fẹ́ travel tó fẹ́ ṣe ń sìn. ọmọ ọdún mẹ́sàn-án sí mẹ́jọ mẹ́sàn-án sí mẹ́rìnlá. iṣẹ́ rí ń sìn ọmọ ọdún mẹ́sàn-án náà fún sìn àsìkò ọmọ ọdún mẹ́sàn-án sọmọ ọdún mẹ́rìnlá ìyẹn ti ó ti kásẹ̀ ńlẹ̀ owó tí ìjọba ní sìn ọmọ ọdún mẹ́sàn-án péré ní sìn ṣe ń sìn ṣùgbà yẹn ọmọ ọdún mẹ́sàn-án sọmọ ọdún mẹ́rìnlá lágbé lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn ń sáńgbà yẹn bẹ̀tí sìn ọmọ ọdún mẹ́sàn-án bá ti kọ́ ọmọ ọdún mẹ́sàn-án so kó máa mú lọ anytime ó ti di routine immunization báyìí so bí àkógbá nìyẹn o gbogbo ọmọ tó bá gbà pátá ni wọ́n fún ní pink card nígbà yẹn.
máa bí wọn. Ọlọ́pàá ní káàdì wà nígbà. Yes. Ẹlòmí ẹ̀ tún máa sọ ọ̀nà. Ẹlòmí wà ní wọ́n fi sínú. Ó tẹ́ ìṣọmọ kékeré ọmọ díẹ̀ sí. Ṣé kò tún sí ìbéèrè? Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe gangan nìyẹn. Kẹ́ lọ sọ fáwọn èèyàn. Wọ́n máa wá. Bọ̀dé láàárọ̀ àwọn máa ṣe tẹ́sítà. Lágbára Ọlọ́run.